kí Ọlọ́run kí ó jẹ́ àrí yín pẹ́ sà, inú gbogbo ayé dùn, wọ́n rí yín inú wọn dùn lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ni, kódà kìjikìji kàn délẹ̀ Lárúbáwá, láàrin àwa Yorùbá, láàrin àwọn elédè mi pé Bàbá Lágége náà ni a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹwà sọ̀kalẹ̀, mímọ́ sọ̀kalẹ̀, ìdúró dédé sọ̀kalẹ̀, Ọlọ́run jẹ́ àrí pẹ́. Gbogbo ayé lórí odidi ọjọ́ mẹ́ta non-stop pé Bàbá Lágége náà rí ọpẹ́ làwọn èèyàn wá ń dá, kọ́lọ́run jẹ́ àrí pẹ́. Ọpẹ́ yẹn náà ẹ̀yin náà tún fẹ́ dá fọ́lọ́run, àwa náà tún fẹ́ bá yín dá. Akramakumullah. Alhamdulillah. Alhamdulillah. أحمده وأستعينه الله أكبر. وأستغفره وأتوب إليه الله أكبر. ونتوكل عليه ونثني عليه لا كما أثنى على نفسه. الله الله.